káàbọ̀ padà sórí ètò wa Miliki Express ẹ ti mọ̀ pé gbogbo ọjọ́ Friday fàájì ni because àwọn èèyàn pọ̀ yìí ti wà bẹ́bẹ́ ti wọ chop ṣe bí bẹ́bẹ́ tèmi gan ṣe wọ ṣù ó níbi tí máa wọlé sí lálẹ́ láìṣọ́ bá wọlé àmọ́ ibi tí máa wọlé síbẹ̀ Uptown Lounge ní ní Friday mo ṣe fi sára kù ẹ máa ṣiṣẹ́ Monday Tuesday Wednesday Thursday when it is Friday ẹ máa bọ̀ Uptown Lounge ẹ jẹ́ ká pamper yín pẹ̀lú atmosphere wa la la ẹ̀yin boys ẹ máa ní boys hangout ẹ̀yin tẹ́ ti dágbére ilé ẹ láwa jáde wa boys gbogbo ẹ̀yin boys ẹ máa bọ̀ kò sáriwo kò sí pé àwọn kan ń jà maximum security 59 Yaya Barton Street ní College Road lọ́gbà ibẹ̀ la wà ẹ fẹ́ wá láti bí ìrọ̀lẹ́ láti bí 6 kẹ̀dẹ̀ ṣe mọ́júmọ́ àyè wà ẹ̀yin tẹ́ fẹ́ wá ní 10 o'clock 11 o'clock ẹ boogie down àyè wà gbogbo ẹ lè gbé girlfriend wa ìyàwó lé gan wa kò sẹ́ni tó máa rà sí ẹnìkan rárá ọkàn má sọ pé àwọn ọkùnrin máa ń dáṣà wá ní àlègbéyàwó wa jáde torí pé kọ́ má lọ máa rà sí wọn olùkọ́ díkà rà sí anybody lọ́pàá ẹ má jẹ́ ká tanra wa àmọ́ ṣe mọ̀ pé fine boy àti fine girl kò dùn tó ká má ní ilé lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé Orísun estate ó gbọ́dọ̀ lásìkò ìgbádùn ìyẹn ló ti Uptown Lounge bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣẹ́dùn ìgbádùn ẹ̀ pé èmi Friday máa lọ sí Uptown Lounge tó bá di next Friday owó tó yẹ kó fi wá sí Uptown Lounge tí invest ẹ̀ Orísun estate tó bá tún di upper week ó tún bọ̀ lọ Uptown Lounge tó bá tún di next one kò sí Orísun estate wọ́n á máa ṣe bẹ́ẹ̀ yẹn tí ò ní pa ẹ́ lára wàá dẹ̀ ṣe kí ni ìdùnnú àtayọ̀ ló máa fi lò gbà ajáyé orí mi ò mẹ̀yàn láò má jẹ́ kó di pé o máa kú táwọn ọmọ ẹ̀ máa ti pè fún ẹ wà ní dájú wa ò fi lélẹ̀ o kò dá o ẹ má jẹ́ ká ṣe fàájì gbàgbé ilé o ilé ìsìn pọ́táǹtì o tún ìwọ̀n ńlá wa Uptown Lounge Orísun estate tá bá fẹ́ pe àwọn numbers wa lórísun estate àwọn nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yìí rè àti wà nífọ̀ àti wà ń ṣì máa wá kódà àti débẹ̀ jù lẹ́kì àwọn ọkọ̀ islander ni wọ́n wá ní àwa Thailander àwa tèkó yìí o àwa Thailander ẹ wá ara lẹ̀ síbẹ̀ jù lẹ́kì ẹ wo àlejò wa ti wà ní kálẹ̀ wọ́n ti wà nílé agbára níbí báyìí where we are and peace àlọ́mọ ló kọ́ wọlé wá Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo dé Ìbàdàn kò tẹ́ ẹ bà mí lé èmi ò tiẹ̀ lọ Ìbàdàn. ẹ̀yin máa kọrin bẹ́ẹ̀ yẹn ẹ wo voice ẹ wo jẹ́ kí n kọ́ fún yẹn yàrá lé Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o Ìbàdàn ni mo ẹ wo Qdot ẹ jẹ́ ká fojú o ẹni tó kọrin rè ni mo wà lyrics la wa ń ṣe èmi ṣe remix ìwọ ṣe lyrics ó ní nǹkan tí mo tún lè yá remix dẹ̀ máa ń tàṣà jù ní ó ní nǹkan rẹ̀ jẹ́ ká bèrè lọ́wọ́ olójú ká tó gbà. Qdot ẹni tí mo fẹ́ kọrin ó tún ní nǹkan tí mo fẹ́ kọ ẹ fún wàhálà rí di oníke o ẹ̀mí fẹ́ sọ ká it's not your song why are you crying more than the bereaved. They say the owner of the song do you want to pirate his song so fẹ́ pirate orin wọn ni o fẹ́ bá wọn ṣe lyrics what is kí ló problem wọn. yà mí lẹ́nu nù orin yẹn Chelsea àná bákà bò bá dalẹ̀ jíde Chelsea àná bákà bò bá dalẹ̀ Chelsea àná bákà bò dalẹ̀ ẹ bèrè lọ́wọ́ wọn. Qdot o ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ olójú ká tó gbà o kí ló fa singlement yẹn o. Chelsea àná bákà èyí ìbánu Super Eagles àná Super Falcons èmi ló ń darí ìbò kò lè yé yín bọ́tẹ́ bá lọ deeply gbogbo lẹ́mí yín ti máa ń jáde kó tó di pẹ́ mi yín tiẹ̀ jáde kọ́ bá wa káwọn aráalé kẹfì style yọ ìgò ojú yín. Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń délé bẹ́ẹ̀ bá mi ń dé Orísun ni mo wà o láti kó dé challenge agbàgbúrú màrájì Ankara lórí Versace. Ìlọrin ni Ìbàdàn o. ẹ fẹ́ sọ̀kọ̀ Versace lè mí pé because I'm from Lagos you know. It's Versace. Versace ní Ìbàdàn tó lè bá ti kọjá bọ́dà. ẹ ní àwọn kankan bẹ́ẹ̀ ń bàdàn ẹ wọ́n ń dárúkọ wọn ẹni òkè wà ń bàdàn ẹni gbájú wà ẹni ẹ̀yìn wà ń bàdàn. òkè ń bẹ ń bàdàn. òkè ń bẹ ní Ìbàdàn. ẹ mọ̀ dárúkọ ẹ. personally mo mọ bí òkè mọ̀ fún bẹ. bí mẹ́fà náà. mo bẹ́ẹ̀ bá dé kulẹ̀ bá òkè kòkó. òkè pòpò. òkè pòpò èkó ló wà. ẹni ìdí òbí náà ń bẹ ìdí kíní kan ìdí arẹrẹ ń bẹ ń bàdàn. ìdí arẹrẹ jẹ́ ọmọ Ìbàdàn. èmi Lagos gẹ̀ tó mọ orin. nítorí pé Ìbàdàn tèmi ti civilize ni torí ẹ ni mo lè ṣígbé síra wọn kò máa ta àwọn aráalé wọn já sí. Ọlọ́run ràn yín lọ. wọ́n ti ẹ̀ ń sí rẹ̀gùn ìkànnì májì àríṣe àríkà bàbá rẹ̀ ṣé nǹkan tí kábíyèsí fi sọ yín nìyẹn ẹ̀ ń sí rẹ̀gùn excuse me you are tireguins ṣé nǹkan tí kábíyèsí fi kọ yín nìyẹn ṣé yẹ kẹ́ máa tiregun. Hello èmi àti àti ríra wa tó jẹ́ Qdot lálejò wa torí tó bá fọ́n bùjù náà sí Ìbàdàn 1-5 lọ́wọ́ mọ́tò kò tó 1-5 gan.
ní 1,000 ẹ bá wọn yọ ojú yín ná. ìgò yẹn dúdú pọ̀ ilẹ̀ ti ṣó. abẹ́lá kò lónìí. àná àgọ́ fi bójú torí òrùn ni. torí òrùn níta ẹ ti wọlé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín láti tọ́dún mélòó bẹ́ẹ̀ tí ń kọrin yìí. ó ti pẹ́ àti nǹkan yẹn but ẹ mọ̀ nígbà yẹn náà na play like play máa fi ń ṣeré nígbà yẹn pé okay normal thing láti secondary school mo bẹ̀rẹ̀ but professionally let's say 2000 and let's say 5. ọdún márùn-ún 2005 lẹ bẹ̀rẹ̀ professionally a jẹ́ pé ọdún mẹ́wàá báyìí. yóò ti dàgbà o. àmọ́ tí lè fi hàn lórí ìpọ́lẹ̀ tí ṣòro lọ́wọ́ mi. kéré ń gbà yín àbí owó ti wá sí owó bàbá jáyà let's go there. àmọ́ ibo làwọn inspirations ti ń wá fáwọn orin yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé inspiration ni pé life inspiration nǹkan tí mò ń rí everyday and background tí mo ti wá. wọ́n tó ṣe ẹ̀fọn tó jẹ́ fádà mi pé má gbọ́dọ̀ jẹ mí mọ́ ìjà lọ́ọ̀ tó ń tà mọ́ dá mi pé má gbọ́dọ̀ tà mí mọ́ aláàgbé shoemaker ọmọ tàpáàtà dìde. The game is not easy but I just have to decide to focus on music career. Music trait yìí Máyọ̀wá sọ fún mi pé nígbà tẹ́ ẹ̀bùn ẹ̀ ti sọ fún un pé music yìí o ẹ nífẹ̀ẹ́ o ẹ lè filẹ̀ o. gidi abẹ́ ẹ̀ sọ fún mi. bẹ́ẹ̀ wọ́n náà wọ́n lè filẹ̀ o wọ́n ní kò sí nǹkan tó lè má wọn fi iṣẹ́ orin yìí lẹ̀ àbí mo parọ́ ni. mo lè ṣe yahoo. àmọ́ Qdot. iṣẹ́ orin náà ni màá ṣe. Qdot ẹ yẹ ká wò báyìí nínú àwọn orin yín púpọ̀ nínú àwọn orin yín ẹ máa ń fa àyà ẹ mọ ní ẹsìn kúrú màrájì kìnnìkan ẹ ṣáà fa àyà yẹn lọ ṣé ká ní inú ìjọ aláṣọ funfun kérúbù àbísẹ̀lẹ̀ lọ́bìyín sí ni. èmi ló ń darí. Ìmọ̀ làlígà má ṣẹ̀ṣẹ̀ búrí màláìka ìbúra kàǹkà búrí jí ìtumọ̀ ẹ̀ ni pé ló ń jábọ̀ miss out ẹ máa mọ mí nìyẹn. ó shake mi ẹ ṣe báyìí sẹ́yìn wọnú ẹ̀mí bọ́ sí. ẹ dúró ná sí Anes lẹ́ ń lọ àbí Sẹ̀lẹ̀. wọn ò bí mi sí Sẹ̀lẹ̀ wọn ò dẹ̀ bí mi sí Anes Kudus lórúkọ mi Kudus Akọ̀yà so that is Muslim name. ọ̀rẹ́ mọ̀ music game yìí orin tá à ń kọ yìí oníkàlùkù ló ń kọ oríṣiríṣi orin. so wọ́n máa wá ọ̀nà àti gbà wá ọ̀nà kan gbà ní everything. all road na road just pass some. so big up to my producer Antrans ọmọ olóńgbò ẹ̀gì mo ti ní láti fẹ́ ṣe something different entirely pé nǹkan tó yàtọ̀ because if you don't have money to promote your song you just have only láti wá ọ̀nà o máa gbà tó pé at least the street we are yóò ti yé yín but nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo ti ní láti pé máa ṣe orin kan tó pé máa different so but pẹ̀lú support producer mi náà a ṣe àlọ́mọ mẹ́ta ń gbà yẹn and I think orin yẹn gan ló ṣí. orin yẹn torí ìgbà yẹn ìgbà tá à ń gbọ́ àkọ́kọ́ rò bóyá orin tòótọ́ ni àjẹgbà ló mọ mẹ́ta ògidìgà mẹ́ta. ẹ̀mí ló darí ẹ̀mí ló darí. ṣé ẹ̀mí ta ló máa darí ṣé a lè sọ pé bóyá ẹ̀yin náà ń jí àwọn nǹkan ìtasọ́fun ní ẹ̀mí wọn ṣe darí ẹtì gẹ̀ẹ́tì gbọ́ téèyàn bá lu ẹ̀mí oríṣiríṣi ló wà ẹ̀mí inside door wà ẹ̀mí outdoor wà ẹ̀mí àtọ̀ lẹ́mí mi tó lóyún ọ̀tá ọ̀tọ̀ ní tinúlé tó bí a tẹ bá ti wà nù studio ni àwọn ẹ̀mí kan ẹ mọ̀ tẹ bá ti bu nǹkan lu nǹkan tó ti dúró lára tẹ́tí fífa tẹ́tí jẹ́ ti jíjẹ́ ẹ̀kọ́ wa wò pé ìjẹ́ ẹ̀sìn ìdílé tán. Let's go producer give me sound spirit has come. mi ò sí ní tíìmù Ṣàngó mi ò bá wọn fa nǹkankan mi ò bá wọn fa gbogbo mo jẹ́ mu sìgá mi ò jẹ́ kí n mu ọtí ọ̀rọ̀ ẹ̀ lè believe. mi ò lè believe thank God tẹ́tí sọ pé ó máa dàbí deceive ẹni lè believe. báwo ni energy yẹn ṣe wá pọ̀ tó yẹn. àṣẹrí ọ̀hún mi nǹkan hit song báyà mú anything ṣe ti o lè mú anything kó mú ìgò kan tán kó kọ gbọ ẹni rubbish ló máa kọ so ó depend tó bá mọ̀ kọ́ tó ń ṣe ọtí ò lè ṣe Ọlọ́run ló lè ṣe. bọ́t tí èèyàn bá ní kéèyàn wo ròyìn báyìí apá ọ̀dọ̀ mi tẹ̀ ń wò tẹ̀ ń wò á jẹ́ pé láìkí obìnrin tó kù. no mo like aṣọ yín tẹ̀ wọ̀ I like outfit. ìyá àfin. ó ní mi àbí Yorùbá boy o. Yorùbá boy ní let me tell you see this thing
àwọn lẹ́yìn Ṣé o fẹ́rẹ̀ di ẹjọ́ pink òye yìí? It's okay. Ọwọ́ mi màrè funfun ní ẹ̀yẹ́ rẹ̀ lé Qdot wọ́n like nǹkan tó mọ́ ń ṣòkì tó máa ṣòkì ní àbí Yorùbá bọ̀ ṣé o mọ láì kàǹkárá gan ó kù pé mo wà káwá lé mi. Yorùbá ni mí o Yorùbá ọmọ Yorùbá ni mí o Yorùbá àṣà mi mọ̀rẹ́ o Yorùbá èdè mi mọ̀rẹ́ kẹ́ bá mi gbé lárugẹ ẹ wo òyìnbó fún mi ní pálí pupa mo mọ ibi tí mo ti wá èmi fẹ́ràn Yorùbá tiwa mo fẹ́ràn àṣà wa kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára èdè wa àwọ̀ funfun táwọn yẹn dáàbò ra lọ́fẹ́ fi ṣègbè wa àwọn bàbá ló fatábàtọ́ sùn lọ tóyìnbó wọlé tọ́kẹ́rù lọ I don't know this song to like album ètò ń bọ̀ lọ́nà àbí kò tí drop anytime soon but bó tiẹ̀ ṣe ń kọ́ album yẹn song orí tèmi gan Watch out for tiẹ̀ the ń wú song. àwọn tábà ní káwò irú ohun tẹ lò nínú orin tẹ kọ́ńsìn ó dàbí ẹni tó ń sun ó jọ fújì ó jọ rárá ó jọ rárá ó jà pàlà a máa ní ẹ tún kọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ orin hip hop bẹ́ẹ̀ ṣe ni. kí ló ń pè unique in Yorùbá náà. nǹkan tó dángájá. So I decided to go on that one. Let me do something unique for people to accept me because orin pọ̀ ń gbòòrò àtàkùn orin pọ̀ o. orí bẹ̀lẹ̀ nù alájí àgbà o. gẹ́ngẹ́ ẹ̀lútàn. pàlẹ́ yín ṣe bẹ́ẹ̀ náà yẹn ti mú gẹ́ngẹ́ dìgẹ́ ṣé ẹ kọ́ ohun èlò orin instrument ṣe ẹ̀kọ́ ọ̀kọ́ tó dùn dáadáa lẹ́nu yín. ẹ̀ẹ́dọ́ tó happen ni pé tó bá ń kọrin at least o ní láti mọ how to play one instrument at least. èwo lẹ wá mọ̀ play. ìlú ni mo wọ́n lù. drum tàbí àkúbà kóńgà. ìlú àkúbà ìlú ìbílẹ̀. dá ọ lórí tí mo yẹ. ẹ̀kọ́ yẹn náà ni. mẹ́wàá ẹ máa wo èmi mi lóhùn orin but mo lè compose. ẹnu èmi máa kọrin. ó lóhùn orin kò lè compose Máyọ̀wá kọrin jẹ́ kí Qdot lùlù. ẹ̀yin ọmọ wóbè ẹ lùlù. ẹ kọrin. ẹ̀yin ọmọ wóbè ẹ lùlù. voice yẹn ò já géré sókè dáadáa. ẹ̀yin ọmọ wóbè ẹ̀yin ọmọ wóbè. òtítẹ́ ẹ̀kọ́ yẹn a lè lù sí yẹn. èèwọ̀ lẹ́wọ̀n alùlù sí. ẹ wá sí studio wa ni. ẹ pè entrance yín yóò fún yín lù. wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ pé ò gbọ́ pé ò gbọ́ wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ pé ò gbọ́ àníkan fẹ́ ni lójú wọn fata sẹ́nu àníkẹ́ kí wa lẹ́yìn ẹsẹ̀ gún sọ́wọ́. ní àti wọ́n ń jà tẹ́lẹ̀ ni. ìmàdò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ́rù bá jọba o ènìyàn oníkù kan. ẹ wàá máa bá mi ṣe. a ti ẹ̀dúpẹ́ lẹ́ni tán kan jẹ́ntúlẹ́dí ni mi èmi kì í ṣe fáìtà o kẹ́nikẹ́ni má ti mi lọ síbi ìjà. ní ohun orin mo wẹ́ nípa ṣe. Hello, don't sing our song. Please, don't sing our song. Please. That song belongs to èmi àti Queen Salawa Abeni. Àwọn méjèèjì ní kọ́ ní Láti Alágbádá ń sọ fún wa ní right láti máa kọ orin yẹn. Gentlelady ni mi èmi kì í ṣe fighter o. Kẹ́nikẹ́ni má ti mi lọ síbi ìjà. Ìyẹn gan wọn ò tún lè lùlù sí yẹn. Kò ṣe lùlù sí. mo sọ fún yín pé màá link yín mọ́ entrance. tó ẹ lùlù mọ́ ni ẹ fọkàn yín gan fọkàn owó ní ìgbéwó lápọ̀ ṣé máa ṣe ló fojú sí o. jẹjẹ bẹ́ẹ̀ lùlù ilé gbaṣẹ́ oníṣẹ́ o. ìbẹ́ náà lè lù ẹ̀yin náà ti fọ́ ẹni tí máa ń lù Olúwa Jésù Kristi. ẹ má lùlù yẹn mo mọ olùjẹ máa lù. àwọn ará ilé ò mọ̀lù kan lù o. ìlú ó ní wọ́n. ìlú láti fi 10 o'clock lálẹ́ ìlú bẹ́ẹ̀ lù pọ̀ dé lù níta o. ìlú lè ṣe lù níta o torí ìlú tó síríọ̀sì ni ìlú yóò máa mú bí iṣẹ́. ẹni sùúrù táìmù tá a máa ń lù náà nìyẹn because church wa láti máa bẹ̀rẹ̀ ṣòro. Kúdùsù tó lọ sóòrù. Kúdùsù. ọ̀nà ọkàn ọwọ́jà. Olódì Bámútẹ́lọ̀ tó ń ta pure water. ló mú babaláwo ṣe yahoo. Actually ó increase talent ẹ̀ ni. Ṣé bóyá local ló wà tẹ́lẹ̀ tó bá ti ń tẹ bọ́ọ̀tì. Ṣá máa down. Because ìlú tán lù yìí aago 10 ló ń bẹ̀rẹ̀. Ẹ dákun ẹ má kú bá mi. Dákun àjùmọ̀ wọ́n lè lùlù fún Jọkẹ́ lẹ́nu kọ́ lùlù fún Láìdé lọ́la kọ́ lùlù fún Bímbọ́ lọ́tùnla kọ́ lùlù fún Àyìnkẹ́ níjọ́ mẹ́rin wọ́n ṣà máa ń lu ìlù yẹn oríṣiríṣi ìlù dẹ̀ ló wà. Àkúbà yàtọ̀ sí omele yàtọ̀ sí gángan yàtọ̀ sí dùrù ẹ forget ẹ jẹ́ ká délé agbára bọ̀.